tó ti gbówó èrí kìí san fẹ́ san ọgbọ́n rí máa gbọ́ kìí wọ́ fọ́wọ́ o ti gbówó ọmọ rí igbá èrí dìjókòó so gbófò lómi ẹ̀fọ́ ṣe rí. Brosa Kiosk mo ti fẹ́ pè láti jẹta tí a ti parí ìsọjí wa yẹn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin gan ọjọ́ pẹ́ ń dọ́ọ̀jì mi ọjọ́ pé bóyá ẹ̀sìn bísí ni mi mọ̀ ṣé ń dọ́ọ̀jì mi. sá mi ẹ̀hún pé wọ́n jíṣẹ́ fún mi náà pé ẹ béèrè mi bọ̀ ẹ̀hún pé ọ̀rọ̀ ṣẹ́ àtìgbà láti parí program yẹn mi ìfẹ́ fi bẹ́ẹ̀ gbélé so èmi gan ní gbìyànjú àti wá rí tó nǹkan mo ṣe ní gbogbo ọ̀nà kí n wá bá yín báyìí. Ọlọ́run pè mí a tún ọ̀nà yín ṣe Ọlọ́run pè mí sẹ́ a tún ọ̀nà yín ṣe àbẹ́gbọ́ mo rí i pé Ọlọ́run rìn kọjá nínú ìsọjí wa yẹn àbẹ́ ìṣàkíyèsí. Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ àwọn èèyàn gan ròyìn. èmi àtọlọ́run ti jọ sọ̀rọ̀ àti jọ yanjú ẹ̀ ó ti jí ó yé mi pé gbogbo ẹ̀rí pa arọ́ rìn n sọ fún yín arọ́ rìn èmi àjọsọ ni mo jókòó ó jókòó a sì jọ làákalẹ̀ kódà ó sọ pé arọ tí ó rìn pé irun orí rẹ̀ ò ní tó nǹkan ẹ sì rí i pé irun orí ẹni ò tó nǹkan àbẹ́rẹ́. bọ́ọ̀lù àdéhùn èmi àtọ́lọ́ ni ẹ̀yin náà tó a tó gbé ẹ̀yin náà débẹ̀ oyè yín a gbé yín débẹ̀ kìí ṣe tẹ́ ẹ bá ti mọ̀ mí tán ẹ gbàgbé pé kásẹ̀ mọ́ ṣàdúrà mọ́ sàmí àṣẹ ń bẹ́nu àwa yìí ni ni mò ń gbà wọn. ọ̀nà tẹ́ bá tiẹ̀ ti fi lélẹ̀ fún wa náà làwa náà mọ̀. tẹ́ bá ti àtọ̀ tẹ́ ẹ ṣe bó ti tọ́ ẹ fọkànbalẹ̀ àbí òye ẹ fọkànbalẹ̀. mo ṣàkíyèsí pé láti jẹta wọn owó tí ń bẹ lákàntì ìjọ kì í tí ì lé sí mo wá ní pé kí n béèrè pé bó ló ṣe jẹ́ ṣé káàsì ń bẹ lọ́wọ́ yín ni àbí ẹ kó sákàntì yín náà títí tí yóò fi di bọ́jájọ Sunday kẹ́ tó kó fún wa àbí bó wà ní. tí n bá gbọ́ yín dáadáa owó tí ó wọlé nígbà tàbí tí owó táwọn èèyàn dá owó ọrẹ owó kìíní ok pé àti ìkankan tí ìwọ́nú àpòjọ àbí. bóyá èmi ni bóyá mẹ́sẹ̀gì ló sì dìlé o bóyá ẹ ti san. yẹsẹ èmi gan ti ní màá ṣàlàyé fún yín sá. ṣé ẹ mọ̀ gbogbo àti program yẹn fẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé láàrin àwa yusuf náà láti organize program yẹn so a dẹ̀ ní gbogbo àwọn kan tá a ní a try láti tender rẹ̀ gan sínú ìjọ ṣùgbọ́n àrí ọwọ́ kankan àwa náà dẹ̀ wà àwa yusuf wa ní ká koríkorí ká ya owó pé kí program yẹn sá ti hold kọ́mọ di pé a máa ṣe kíni pé program yẹn ò ní ṣèṣe àwa ní láti ya owó mọ́ra wọn so àwọn owó tá a yá yẹn bá a ṣe parí program gbogbo tí ń jẹ́ tọlọ́run a ní láti dá àwọn owó yẹn padà síbi tí a ti ya owó kó má dàbí pé èèyàn gba owó gbà tí ọlọ́run ti ṣeun program ti lọ bó ti yẹ kó lọ ọlọ́run dẹ̀ ti gba owó àní ká dá gbogbo àwọn owó tí a yá padà kó má dàbí sàlàyésà gbogbo àwọn owó tí a yá so a ti dá gbogbo àwọn yẹn gbogbo bí tá a fara kọ́ sí ẹ mọ̀ pé gbogbo àti program yẹn gan ṣẹlẹ̀ gan ó ní àwọn kan tó jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ kó ẹ̀rí àwọn tó fẹ́ kó instrument wá. Mr. Sakios mo gbọ́ yín yé dáadáa mo ṣàkíyèsí ẹ rí i pé nígbà tẹ́ sọ pé ká kéde fúnlé àwọn èèyàn àrùwó lọ́dọ̀ wọn lóòótọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ dọ́gbọ́n ẹ̀ mọ́ra wọn tó fi ṣùgbọ́n mo rí i pé owó tá a rí pa ó ju owó tí ẹ ná lọ ẹ rí i pé àwọn tí arọ tí ó rìn yẹn àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n san owó kan tí wọ́n ṣe transfer sí àkáǹtì tìyín gangan tẹ́ bá rántí irú owó yẹn gbogbo owó tẹ́ ẹ náà gangan tá a bá ti àgbé sílẹ̀ pé àgbé sórí pé òkè òṣùwọ̀n rèé o èrò pé owó yẹn ó ju 30,000 lọ èrò pé owó yẹn yẹ kó ju 30,000 lọ ṣùgbọ́n owó tó sì wọlé sí ń lọ bí bóyá bí mo ṣe ń wo yóò tó 300,000 nǹkan tí a sọ pé yọ 30,000 tẹ ẹ yá ìjọ irú 270,000 àwa láàmú bá ṣe pín ètí ọkàn ẹ̀yìn ètí ọkàn àwọn ìyá àjọ
àti ọkùnrin kálukú bá ṣe ṣe dádì ìta dẹ̀ fi ṣe nǹkan sínú ìjọ. ẹ̀yin lẹ ń fojú wá wò bẹ́yẹn pé ó tó yẹn even nǹkan tó bá tiẹ̀ tó bẹ́yẹn gan ẹ mọ̀ gbogbo ẹni pé instrument tá a lò ẹni pa lọ gbá ni irinṣẹ́ dẹ̀ ti yàtọ̀ sí bọ́n ṣe ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ so a ní ẹ mọ̀ pé tí instrument ò bá jáde dáadáa tí irinṣẹ́ ò da ẹ mọ̀ pé ìsọjí yẹn ò dé lọ bó ṣe lọ yẹn. Zaccheaus yes sir. Zaccheaus dádì mo gbọ́ yẹn. àbọ̀gbọ́ sórí nínú ìjọ tá a wà yìí mo ti ń wo ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí orí pé ó ti dàbí ẹni pé ọ̀rọ̀ mi ti fúyẹ́ lójú yín. kò sẹ́ni tó. bó o sì ṣe ń wò mí o mo súnmọ́ Ọlọ́run gan o àbọ̀gbọ́ ìpè mi ó súnmọ́ Ọlọ́run o sórí owó tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àbọ̀gbọ́ ibi tẹ́ ẹ gbé ya tẹ́ ẹ dá padà sí un ẹ padà lọ gbà padà wá kọ́ sọ fún ọ pé tọ̀ olórí ìjọ yín o èmi bàbá sọ̀rọ̀ mọ́ yẹ̀ mo ní kó gba owó ń padà wá torí pé o ti lóluwa ẹ̀yin fẹ́ gbọ́ nǹkan kan lórí ẹ̀ mọ́. ẹ bọ̀ dádì gbogbo àwọn owó tá a ti dá padà yẹn ó ṣòro àti gbà padà torí ẹ mọ̀ pé owó lásìkò tá a wáyé gan-an ó má ti dọ̀wọ́ ní ẹ̀ pé tí ìbá ti pé kálukú wò ó pé káwọn fi ṣiṣẹ́ fólúwa. so ti ń gbọ́ mi báyìí. ó ní tán fẹ́ fowó ṣe tẹ́lẹ̀. Zaccheaus. yes sir. Zaccheaus. dádì mò ń gbọ́ yín. Zaccheaus. ó wà pẹ̀lú. ẹ̀mí ló mọ̀ pé òun lẹ́ẹ̀mẹ́ta. tí n bá ti pè yàn lẹ́ẹ̀mẹ́ta báwọn máa lọ lókù báwọn nítorí sẹ́kù lẹ́nu mi ti ń sọ Ọlọ́run jẹ́ ọgbọ́ ṣùgbọ́n mo fún ọ díjọ́ Sunday ìsìndáṣe ń jọ Sunday ká tó bẹ̀rẹ̀ 270,000 mo ti jẹ gbèsè lẹ́dìí kò lè lọ báyìí máa gbọ́ ìjọ yìí ìjọ mi nì sọ ọmọ ìyàwó tí mo gbà ní sọ ọmọ bí mo ti rówó tí mo kan ṣọ́ọ̀ṣì tó bá díjọ́ Sunday bá ń kó owó ń wá kó wá pàdé mi ò gbọ́dọ̀ sá lọ o sì gbọ́dọ̀ mọ wà Sunday owó ò sì gbọ́dọ̀ mọ 10 lọ. dádì ẹ jẹ́ nǹkan tí mò ń sọ ẹ jẹ́ kó yé mi ntẹ́yìn ń sọ ó yé mi ṣùgbọ́n ntẹ́mi ń sọ ni ẹ jẹ́ kó yé yín sà pé àwọn owó yẹn á ti dá padà gbogbo àwọn nǹkan tá a fowó sábà ní ká máa kà á kalẹ̀ tó bá yẹ pé àwọn bá ṣe ná owó òun ẹ fẹ́ rí ẹ máa rí ṣùgbọ́n owó tó o ti gbówó èrí kì í san fẹ́ san ọgbọ́n rí máa gbọ́ kì í wọ́ fọwọ́ o ti gbówó ọmọ rí ibà èrí dídókòó so gbófò lómi ẹ̀fọ́ ṣe rí abẹ́ ẹ̀wà gbà mí ni. Zaccheaus níwọ náà láàrin èmi pẹ̀lú ẹ àjọ mú nǹkan lẹ̀ ń bọ ọjà láyé ń bọ ọjà lọ́run ń bọ ọjà nínú ẹ̀mí owó mo ti fọkàn balẹ̀ lé lórí èèyàn mọ̀ sọ̀rọ̀ finú tán o ẹ dákun tá à ń sọ fún ọpọlọ ló pè mí náà tá à ń sọ fún ọpọlọ ló pè mí ṣé wòlíì kí wọn á fi mí pè ọ̀dà kò sí wá.